Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aki gbogbo wa kú ńgbẹ́. Èmi wá yọrí ẹ̀ ọlálùbáríkà Ànábì Muhammad. Ẹ rí ìbéèrè kan tó ní kálukú nídìí láti bira rẹ̀. Ní pé nígbésí ayé mi ta ni mo fẹ́ jọ? Ìwọ tó jẹ́ àfáà, ta ló fẹ́ fi ìjà àfáà tiẹ̀ jọ? Ìwọ tó jẹ́ oníṣòwò, ta ló fẹ́ fi ìṣòwò tiẹ̀ jọ? Ìwọ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ta ló gbé síwájú tó rò pé ó fẹ́ fi sọ̀rọ̀sọ̀rọ̀ tiẹ̀ jọ nínú ayé? Ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba, ta ló ti ṣiṣẹ́ ìjọba láṣẹlárí tó rò pé ó fẹ́ jọ nídìí iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ oṣù tó ń ṣe? Oníkálukú ló nídìí láti bira rẹ̀ lórí tí ń ṣe nígbésí ayé rẹ̀ pé ta ló fẹ́ jọ. Ọlọ́run sọ fún Ànábì Muhammad nínú hadith al-Qudsi. Ọlọ́run ní fa'rifuni qabla an ta'buduni wa man lam ya'rifni fa kayfa ya'buduni. Ọlọ́run ní fa'rifuni qabla an ta'buduni. Ìrẹ́ Ànábì Muhammad ó nídìí láti kọ́kọ́ mọ̀ mí náà kó tó di pé ó máa sìn mí. Wa man lam ya'rifni fa kayfa ya'buduni. Tó bá mọ̀ mí bó ló ti mọ̀ tó sìn mí. Eléyìí ń túmọ̀ sí pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé a gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ kó tó di pé ara wọlé. Ìwọ tó fẹ́ jẹ́ àfáà tó ń ṣiṣẹ́ àfáà, ta ló fẹ́ fi tiẹ̀ jọ? So mọ ẹni tó ti ṣiṣẹ́ àfáà láṣẹlárí ní déédéé bọ́lọ̀ ti gbé kalẹ̀ tó rò pé ó fẹ́ fi tiẹ̀ jọ. Ìwọ tó ń ṣiṣẹ́ ìṣòwò, ta lórí tó ti ṣiṣẹ́ ìṣòwò tó ń ṣe láṣẹlárí tó rò pé lágbájá báyìí ó ti ṣe là irú ẹ̀ bí mo ti fẹ́ rí nìyẹn. Gbogbo ń tà ń ṣe a gbọ́dọ̀ lẹ́ni tá a fẹ́ fi jọ tó ti ṣiṣẹ́ yẹn láṣẹlárí. Tó bá rẹ̀ ń tó ṣiṣẹ́ yẹn láṣẹlárí bó ló ti mọ̀ tí wọn náà ṣe tó fi là. Fa kayfa ya'buduni tọ́lọ́run wí fún Ànábì Muhammad bó ni wọ́n gan ti mọ̀ pé ó ṣiṣẹ́ yẹn tó fi ṣe láṣẹlá. Ọlọ́run wá gbé Ànábì Muhammad kalẹ̀ fún wa lórí gbogbo ìgbésí ayé wa. Ìwọ tó ń ṣiṣẹ́ oṣù ni, àbí ìwọ tó ń ṣiṣẹ́ ìṣòwò ni, àbí ìwọ tó fẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ìwọ tó ń ṣiṣẹ́ àfáà tó rò kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní Ànábì Muhammad mo ṣe ní uswatan hasana. Ọlọ́run sọ nínú al-Qur'ani ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ẹgbẹ́ tó Ànábì Muhammad bá kọ sí ọ, ó ti tú ọ lò nínú ìgbésí ayé rẹ̀. Ẹgbẹ́ ìhà tá Ànábì bá kọ sí ọ lórí nǹkan tó ń ṣe. Tó bá mọ historical background Ànábì Muhammad, tó wá fẹ́ fẹ́ Ànábì kọ́ṣe. Tọ́lọ́ ní àríkọ́ṣe tó ti fi dáa jù tẹ́lẹ̀ fi kọ́ṣe ìgbésí ayé yín. Ànábì Muhammad ni mo gbé kalẹ̀ fún yín. Ẹgbẹ́ tá Ànábì wá bá kọ sí ọ, ó ti tú ọ sí ìgbésí ayé rẹ̀ tó bá mọ ẹ̀ta Ànábì Muhammad. Ìwọ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ àfáà tó fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ o ti ka historical background bá Ànábì tí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run? Ìwọ tó fẹ́ jẹ́ ṣòwòṣòwò tó fẹ́ ṣàṣeyege nídìí òwò tó ń ṣe tọ́lọ́run fi yọ́nú sí ọ. Ǹjẹ́ o ti rí náà rí bá Ànábì ti ṣe tó fi ṣàṣeyege? Tó bá ka àtàn Ànábì ó ṣàṣeyege mẹ́. Ìwọ tó fẹ́ máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ oṣù rẹ tó bá ka àtàn Ànábì Muhammad ó ṣe láṣeyege ó sì ṣe láṣeyege. Ànábì Muhammad lọ́lọ́run gbé kalẹ̀ fún wa lẹ́ni tá a lè rí kọ́ṣe nínú ìgbésí ayé wa. Ẹ dákun gbogbo àwa lọ́mọlẹ́yìn Ànábì Muhammad. Ẹ dákun ẹ jẹ́ ká gbé Ànábì síwájú wa ní wàsílà. Ẹ jẹ́ ká ṣe ní ntá máa fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run. Ká máa wá ìtàn Ànábì Muhammad pé òkè bá Ànábì ti ṣe léyìn ní jẹ́ kí mi náà yá máa ṣe bẹ́ẹ̀. Torí pé Ànábì Muhammad onífi dájú nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá. Ata tọ́lọ́run fi ní wa innaka la'ala khuluqin azim. Ọlọ́run wà Ànábì títí ńgbà táwọn èèyàn dá láàmú tí wọ́n hàn lè mà. Tọ́lọ́run wá ń bi lérò pé kí ni ká ṣe fáwọn èèyàn Ọlọ́run. Ànábì Muhammad ní má hàn wọ́n lè mà. Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. Ó ní ìdí àti bá hàn wọ́n lè mà. Ká bá ń fọ̀nà hàn wọ́n ni torí pé wọn ò mọ̀nà fa innahum la ya'lamun. Wọn mọ̀ tí wọ́n ń ṣe ni. Ọlọ́run ní ìdán ládùn tí wọ́n ṣe fún ọ yìí ó sì tún ń káànú wọn. Wa innaka la'ala khuluqin azim. Ìwọ lọ́mọ fi dájú nínú gbogbo ntẹ́mi Ọlọ́run dá. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ dákun ẹ jẹ́ ká kọ́ṣe Ànábì Muhammad. Ànábì Muhammad ni àríkọ́ṣe fún wa. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa kọ́ṣe Ànábì Muhammad lórí gbogbo ntá bá gbé dání. Gbogbo ntá gbé dání á sì ṣàṣejèrè lórí ẹ̀. Ọlá àlùbáríkà Ànábì Muhammad. Allahumma salli ala sayyidina Muhammadin.